back will never. Ìjẹ̀bú ló kún fún ìtẹ̀síwájú Ìjẹ̀bú. We break all barriers of opposition. Ìjẹ̀bú ló kún fún ìtẹ̀síwájú Ìjẹ̀bú. Alájọbí àgbẹ̀dẹ̀dẹ̀ ni. We don't need to worry. Ìgbìmọ̀ tiwa. Iṣẹ́ lọ́wọ́ mi ṣe. Ìdíjẹ́ tí wọ́n. Inú ẹgbẹ́ yẹn, ọ̀nà àṣekínni bàbá ẹni sọ. Tí sọ̀rọ̀ nìkan o. Wọ́n ti mọ̀lẹ́ ju ọ̀nà ẹ̀bọ ní nǹkan tó wà. Ọ̀yẹ́ náà kọ́. Ọ̀yẹ́ náà fi ọgbọ̀n méjèèjì wọn dárúkọ àbíṣùà. Ipò ìrọ̀rùn náà dẹ̀ tún dì mú ẹgbẹ́ yìí náà kọ́ ọ̀nà àṣọ tẹ̀rù wọn. Ìyá ọ̀làgbà. Àgọ́ òwòye Ìjẹ̀bú-Igbó odò Ṣìmàdégún mú kí wọ́n mọ̀mọ́ wọ́n ẹ̀túndélé ní o Bọ̀dé Mẹ́bùdé Gbèjé Palẹ́rẹ̀ ó pàtà àwa ará aṣojú Ìjẹ̀bú nǹkan àdèmàmá wa ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ wáyé mo lálejò níjọ mẹ́jọ èmi àti aṣojú ẹni níjẹ̀bú-Igbó wa ṣùgbọ́n a ṣàlàyé rẹ̀. Fún Ìjẹ̀bú ló kàn ní ìlú Ìjẹ̀bú-Igbó ìpínlẹ̀ Ògùn. Wọ́n ṣe ẹ ti kúrò kọ́ ẹ̀ náà kọ́ mọ́. Ọlọ́run Dámilọ́lá ọmọ Tàlàbí. Olóyè Dámilọ́lá ọmọ Tàlàbí láti ìlọsí. Ìlú Ọ̀jọ́wọ̀ ní Ìjẹ̀bú-Igbó. Ní àríwá Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni sà. Àríwá Ìjẹ̀bú-Igbó. Àríwá Ìjẹ̀bú àbí ẹ̀gbọ́n. Oúnjẹ bá ti kúrò ní ìṣẹ́. Ṣíṣe ẹ̀kú fẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Àbíṣùà wà ní. Kálẹ̀dẹ̀ ti jẹun kan. Ó ti yó ẹ̀kídẹ̀ ti kú lẹ́yìn yẹn. Tẹ́ni máa dàbí ti bẹ́kùbẹ́kù. Èyí ojú ń ṣeré pa. Ń ṣeré pa. Àti gbé ètò oríṣiríṣi lẹ̀ fọ́ ní kápá ẹni ká lè ṣe ìjẹ́fọ́ a máa fi gbárùkù ti ìjọba. Afọ ìjọba mi ṣe káwa náà ṣe yẹn àfọ òkè òun àti pòpọ̀ rèé o. Àkọ́kọ́ ṣe ètò kan ní bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ìkọjá déédéé àwọn oníwèé ìròyìn pátápátá èmi kọ́ nípa òṣèlú àpèdèdè wọn jọ kàdé pèdèdè wọn jọ ènìyàn kan wà nù wọn ìjẹ́fọ́ ti dàgbà gan nínú ìdí kàmáà kọ̀ròyìn níjẹ̀bú màdárúkọ Akeem Quadri ó ti dàgbà gan àfúnlẹ́yẹ àṣe ọjọ́ ìbílẹ̀ ohun àdẹ́pẹ́ gbogbo àwọn dédé àwọn oníwèé ìròyìn fọ Ìjẹ̀bú ẹ jẹ́ ká má sọ̀rọ̀ yìí dáa nípa Ìjẹ̀bú ẹ jẹ́ ká tààrà ẹni ìyẹn náà àkọ́kọ́ mú wá nítorí fọ káàbá máa sọ gbọ́ dédé ènìyàn sọ̀rọ̀ à ń láti pé pélé àwọn ìwà lójú àjálù rọgbẹ ní online àwọn ìwà ayélujára jọba mi má bínú àwọn ìwà ní ayélujára àwọn ìwà ní kíní àti pé dédé wọn pọ̀ wọ́n tó 30 nínú wọn wà níjẹ̀bú àti ṣètò pẹ̀lú wọn fọ dédé ohun ìbádá níjẹ̀bú àti ẹ̀dá ẹ̀jẹ̀ ká ìjọ máa wò elébọ̀lù jẹ́ àti máwọn èèyàn dúró adé tuntun ṣètò kan náà yìí ètò yẹn à ń pè ní ìdánilẹ́kọ̀ọ́ fún irun ọ̀gbìn alẹ́ ṣe láàrin ilé eléyìí ọmọ kó máa yó bá kó máa yó aya ìyẹn lẹ́yìn kúrò ilé rẹ̀ ṣàǹgbẹ́nu ọ̀rá dédé náà àti ṣe dédé kíní yẹn lẹ̀ a máa bẹ̀rẹ̀ a máa kọ́ wọn nítorí fọ ọjọ́ ajé ń bọ̀ náà yìí ìyẹn ọjọ́ Christmas wọ́n ń pè ní Christmas náà ni ọdún Kérésìmesì náà la máa pè ìjẹ́fọ́ ọjà yẹn máa ń tà gan a máa dá gbogbo wọn ní ẹ̀kọ́ yẹn a máa kọ́ wọn bó ṣe ń ṣe wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rún wọn náà yìí ìjẹ́fọ́ dédé wọn máa lò kẹ́ mọ́ fọ kí Kérésìmesì dé ẹran àwọn ẹdí àwọn dédé náà àwọn ṣùgbọ́n àwọn ènìyàn lè gbẹ̀ dédé náà lẹ́yìn ìpínlẹ̀ wọn èdè ju oṣù méjì lọ́rọ́ máa fi ṣe kí gbogbo wọn àtúnṣe nǹkan yẹn náà yìí èjẹ kókó kẹ́ ẹ bá máa mú àwọn ọ̀dọ́ ẹni jáde kẹ́ ẹ bá mú 10 jáde 8 nù wọn kí 7 wọ́n mú oògùn àṣekínní so á dẹ̀ fẹ́ kí wọ́n máa ṣe yẹn dédé yẹn tí wọ́n ń ṣe ní kárìn náà o
wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ náà wọ́n ń ṣe nígbà wọn á fẹ́ kó wọ̀bì á fẹ́ kọ́ kọjọ ẹgbẹ́ ìmúkúmu yẹn á fẹ́ kọ́ kọ́ so àti ń lọ káàkiri náà yìí àti ń tẹ̀wé àti ń tẹ̀ dédé náà fọ́ ok ká máa ṣe ká sọ wọn fọ́ ìkíní yẹn léwu o èsì bí ṣe lè ṣe wà dédé náà wáyé then èkejì rà tún ṣe ìkẹfọ́ àpè ní obìnrin Ìjẹ̀bú obìnrin Ìjẹ̀bú yẹn àti káàní náà yìí àti ní ìmọ̀ bí ṣe máa pè ní kíní ọgọ́rùn lọ́nà mẹ́ta ṣá wọ́n ti wà nílẹ̀ so nǹkan rà dẹ́ ṣe fọ ètò rà fẹ́ ṣe wọn fọ ká kọ́ wọn ni wọ́n lè máa ṣe nílé wọn lè máa tà dẹ́ kèmí wà ní Àbújá à ń pè owó kan ní naisa ṣẹ́rí dédé àwọn ìwà nílẹ̀ Haúsá ìgbà naisa yẹn èsì èlékọ́ èsì èléka 750,000 rọ fún ènìyàn kan ní ìyá ẹ̀ fọ ìdìbò ìwà ẹ̀ dédé ẹni àmì láti dìde nǹkan ṣẹlẹ̀ ní ìdìbò ìkọjá ọ̀gbẹ́ni ní Sábó ọ̀gbẹ́ni àti ìjọ wà ní ilẹ̀ Haúsá rí kò ń pè mí fọ́ níjọ́ ìdìbò àwọn ènìyàn ni wọ́n jáde kó fọ kí n ṣe àwọn ènìyàn dédé ariwo rán pọ́ káàkiri kó jáde àwọn ará bíi wa jáde káwọn náà dìbò kan dìlé mú kan dìde náà mú kí gbogbo náà dì òyìn bọ̀tí wọ́n adé à ń ṣe náà yìí èyí jẹ́ fọ́ àfẹ́ mú ìlọsíwájú wá àfẹ́ mú ìrẹ́pọ̀ olélédè o but láàrin olóṣèlú síbí àti olóṣèlú wà ní kejì kí dédé wọn kọ́ mọ̀ àyè wọn kọ́ lè sọ kí ẹjẹ́ ìdìbò kó má sí jàgídíjàgan kó má sí dédé náà kó má sí dédé kíní àti rí àwọn kàn pé orúkọ ọ̀ràn àwọn olóṣèlú